èmi kọ́ ló nínáwó wọ́n kẹ́ invite mi ni èmi kọ́ ló nínáwó mo kàn wá jẹ́ rice níbẹ̀ ni. wọ́n ti ń ṣe challenge TikTok àròtọ̀ ní eléyìí jẹ́ ẹ̀rí àwọn Sabọjọ ọ̀rẹ́ Oninawo àwọn obìnrin lọ́ọ̀tì ẹ̀pá ńlẹ̀rìn jù àbí ẹni pé ẹgbẹ́ àwọn àjẹ́ ni ọ̀rẹ́ Oninawo ọlọ́run sàn ẹ mọ̀ wọ́n kéde ọ̀hún. èmi kọ́ ló nínáwó mo kàn wá ṣàtẹnu ni o èmi kọ́ ló nínáwó màálù gidigba ńlá báyìí mo rà fún nínáwó. èmi kọ́ ló nínáwó alátẹnujẹ ni mí. èmi gangan ló nínáwó. èmi kọ́ ló nínáwó mo wá yàbúrò mi sí ni. èmi kọ́ ló nínáwó àtẹnujẹ mò ń bá lọ́dẹ. èmi kọ́ ló nínáwó mo wá sàtẹnú ni o. èmi kọ́ ló nínáwó mo wá jẹun ni o. èmi kọ́ ló nínáwó mo wá yọ̀rẹ́ mi sí ni. èmi kọ́ ló nínáwó ṣùgbọ́n mo wá ṣàtẹnujẹ. èmi kọ́ ló nínáwó ọ̀rẹ́ mi ló pè mí. ẹ wo ọ̀rẹ́ mi ló ní ṣẹ́rí gift mo fẹ́ pín ẹ yẹ wá sí ẹjọ́. èmi kọ́ ló nínáwó ọ̀rẹ́ onínáwó ni mí o. bẹ́ẹ̀ ni báwọn ìkejì mi ṣe sọ àwa kọ́ ló nínáwó ọ̀rẹ́ onínáwó ni wá. àwa kọ́ ló nínáwó àkọ́kọ́ ajẹun ni. àwa kọ́ ló nínáwó àwa ṣàtẹnu ni. àtẹnu làwa wá ṣe ń bí. èmi kọ́ ló nínáwó bọ́ọ̀lù mi tó ìmọ̀jọ bùkún mi ẹ ṣe. èmi gángan ló nínáwó.